Episteli ekine ti Pọ́ọ̀lù Àpọ́stélì ti àwọn ará Thessalonica orí kejì. Ó bẹ̀rẹ̀ láti ẹsẹ̀ kìíní títí fún ogún. Bíbélì kíkà lédè Ìjẹ̀bú pẹ̀lú Olúṣẹ́gun Ládégbùwà. Nítorí ẹ̀mẹ́ ti kára rẹ̀ mẹ́mọ́ ara lọ́kọ̀ wọlé wa tó mẹ́ ọ̀fọ̀ èèṣì nasan. Ṣùgbọ́n lẹ́yìn ráwa ti ju yàṣáájú. Káàdẹ́ ti lò wá ní ìlú ìtìjú ní Fílípì. Gẹ́gẹ́ bí ẹ̀mẹ́ ti mọ̀. Àwa ní ògbóyà nínú Ọlọ́run Olódùmarè ẹni láti sọ̀rọ̀ òyìn rere Olódùmarè rẹ̀ pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ hùwọ̀ yáàjà. Nítorí ọ̀fọ̀ ọ̀rọ̀ yanjú ẹni èèṣù ti ẹ̀tàn tàbí ti hùwà àìmọ́ tàbí nínú àrékérekè. Ṣùgbọ́n gẹ́gẹ́ bá ti kàbàjẹ́ láti ọ̀dọ̀ Ọlọ́run Olódùmarè wá bí ọ̀nẹ́ra fún yìn rere lọ́wọ́ rẹ̀ bá gẹ̀lẹ́ ráwa ń wí. Ṣé bí tọ́ni rè ń wá ojú rere ònìyàn bí kò ṣe tọ́lọ́run Olódùmarè rè ń dán ọkàn ẹni ro. Nítorí àbá lu ọ̀rọ̀ ẹ̀tàn náà dọ́kàn rí gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ti mọ̀ tàbí ubojú ojú kòkòrò Ọlọ́run Olódùmarè ẹlẹ́rìí ẹni bá kẹ̀dẹ̀rẹ̀ ràwá wa ogo nọ́dọ̀ ònìyàn tàbí nọ́dọ̀ ọ̀run ẹ tàbí nọ́dọ̀ wọn lóhùn ẹ ebi ọba àmà gábalẹ̀ rórun ẹ tàbí àmà dìhùn nira run ẹ kúdà ọba àjẹ́ àpòstélì Kristi. Ṣùgbọ́n àbá ń ṣe pẹ̀lẹ́ nọ́dọ̀ ọ̀run ẹ gẹ́gẹ́ bó abiyamọ orí ẹ̀ ti ń tọ́jú àwọn ọmọ rẹ̀ bá gẹ́gẹ́ bí àwa ti nẹ́ òfẹ́ inú rere run ẹ inú àwa yùn jọjọ láti fún ẹ ẹ ṣe òyìn rere Ọlọ́run Olódùmarè nìkan ṣoṣo. Ṣùgbọ́n ẹ̀mí àwa ti ka ara ẹni wá pẹ̀lú nítorí ọbọ ẹ̀mẹ̀ jẹ́ wuyebíye rẹ ní kúdà ẹ̀mẹ̀ níran ara uṣẹ́ àtúláàlà ẹni nítorí ọba àwa ń ṣe làálà nọ́sàn àti nọ́gànjọ́ òru a má ba di ẹrù ru ọ́nìkanní nínú rẹ àbá ń fàṣù yìn rere Ọlọ́run Olódùmarè rẹ ẹ̀mẹ́dẹ́rì ẹlẹ́rìí àtọ́lọ́run Olódùmarè pẹ̀lú gẹ́gẹ́ báwa ti wà náà ní ẹ̀mẹ́rẹ́ gbàgbọ́ nínú ìwà mímọ́ àti ilé òdodo àti ilé àìlẹ́gàn gẹ́gẹ́ bí ẹ̀mẹ́dẹ́ ti mú bí àwa ti ń bá olúkúlùkù rẹ lò gẹ́gẹ́ bí bàbá tí ọmọ rẹ̀ kẹ́mẹ́ lè máa rẹ̀ ìyíyẹ Ọlọ́run Olódùmarè ọ́nìrè ń pè mẹ́ inú jọba àti ògo òun ti ka rẹ̀ túdà náírà wa ṣe ń dúpẹ́ ọwọ́ Ọlọ́run Olódùmarè pẹ̀lú ní àìsinmi bọ́ náà dé náà bá dẹ́gbà ọ̀rọ̀ rẹ̀mẹ̀gbọ́ nọ́dọ̀ ẹni á ọ̀rọ̀ Ọlọ́run Olódùmarè ẹ̀mẹ́gbà bẹ́ǹkan fọ ọ̀rọ̀ nìyànrọ̀ǹgà ṣùgbọ́n gẹ́gẹ́ bóun ti jẹ́ ni tóòtọ́ bí ọ̀rọ̀ Ọlọ́run Olódùmarè ìyẹn rè ń ṣiṣẹ́ gidigidi nínú ẹ̀mẹ́rẹ́ gbàgbọ́ pẹ̀lú túdà fọ ara ẹ̀mẹ́dì aláfarawé àwọn ojú Ọlọ́run Olódùmarè bẹ́ẹ̀ ní Jùdíà nínú Kristi Jésù túdà fọ ẹ̀mẹ́ pẹ̀lú júyà ọkọ̀ ọ̀run náà nọ́wọ́ àwọn ará ìlú rẹ̀ gẹ́gẹ́ báwọn náà pẹ̀lú ìjúyà nọ́wọ́ wọn jù ní àwọn ẹni rẹ̀ pọ̀ Jésù Olódùmarè àtọwọn wòlíì wọn tààrí ẹni sóde wọn kọ́ náà ti ṣerun rẹ̀ bójúmú lójú Ọlọ́run Olódùmarè wọn ródò lòdì dédé ònìyàn wọn sì dùwọ́ rẹ ní láti sọ̀rọ̀ yọ wọn kèfèrí wọn má bàa rúgbàlà kí ẹ̀ṣẹ̀ run wọn ó lé dì kíkún nígbà gbogbo àmọ̀ṣá ubìnrin òyìn dé bá wọn títí dé òpin ṣùgbọ́n ara àbára àgbákò lọ́dọ̀ ọ̀run ẹ fún sáà kan ní ara èèṣì lọ́kàn pẹ̀lú tara ọ̀pọ̀lọpọ̀ táwa ń ṣe àníyàn táàdẹ́m dá fún tòló gidigidi tí a ti rí ojú rẹ láìpẹ́ nítorí ọ̀fọ̀ àwàfẹ́ láti tọ̀ mẹ́wàá àìmí Pọ́ọ̀lù nẹ́kìnẹ́ àti nẹ́kejì ṣùgbọ́n Sátánì oṣù dènà rẹ̀ ni nítorí kiri ìrè tí ẹni tàbí ayọ̀ ẹni kábò adé òṣògo ẹni ẹsẹ̀ mẹ́rin ńlá níwájú Jésù Olódùmarè ní padàbọ̀ rẹ̀ nítorí ọ̀fọ̀ ẹ̀mẹ́rí ògo àti ayọ̀ ẹni Ọlọ́run Olódùmarè ó bùsì gbígbọ́ àti kíká ọ̀rọ̀ rẹ̀. Àmín. Bíbélì dùn ká lédè Ìjẹ̀bú pẹ̀lú Olúṣẹ́gun Ládégbùwà.